ẹ káàbọ̀ padà Miliki Express náà lètò àwọn kan wọ́n ń jà wọ́n ń ṣe awuyewuye nítorí pé wọ́n mọ̀ pé wọ́n ti gbàyàwó ara wọn rí nínú wọn ní ẹ́dítọ̀ wà nínú wọn Arítọ́pẹ́ Orísun náà wọ́n ń ṣe gan ọ̀rọ̀ yìí bá gbogbo wọn wí Dami Lọ́kì ó bá gbogbo wọn Dáyọ̀ gan wọ́n ti fẹ́ yàwó ara wọn ti kó ṣọ́ọ̀bù wọ́n ti pọnmi kọ̀ǹgà kan rí etí ọba nílé etí ọba lóko èèyàn ló jẹ́ bẹ́ẹ̀ ògiri létí ta ló jẹ́ bẹ́ẹ̀ ṣógìrì tàrí ìṣó létí nínú ebi tí ẹ gbọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yẹn ó ṣẹlẹ̀ sí bọ̀dá kan tá a mọ̀ tó ṣẹ̀dé láti Jos láti ló ń jẹ́ pé ẹni tí láti ti fẹ́ rí bí ṣẹ̀san bó ṣe ní ẹni ìlú gbọ́dọ̀ fẹ́ o láti dẹ̀ ni mo ti fẹ́ gẹ̀ yìí rí o lè fi yẹn dẹ̀ ní kí ló kàn ẹ́ ń bẹ̀ nítorí tó fi fẹ́ ń gbà ẹ̀ kọ́ lè mí rí ẹ dákun ẹ̀yin ará dé ẹ bá wa dá sí ètò yìí náà o ṣó proper àbí kò proper òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní tèmi o kò tọ́ ní tèmi o ó tọ́. ó dáa kí ló fi tọ́. wọ́n kàn tẹ̀lé fẹ́ra wọn for the main time bóyá Ọlọ́run ní pé ẹni tó sì máa fẹ́ ló máa fẹ́ Ọlọ́run ní bó ṣe máa. jẹ́ ká wá fi ìwọ gangan sípò yẹn pé ẹni tó ti fẹ́ rí ṣé mo pé nígbà míì ní èròǹgbà tèmi o nígbà míì àwa èèyàn a máa ń bóyá ọkùnrin àtobìnrin especially lórí ọ̀rọ̀ tá à ń sọ a máa ń ja àwọn ìjà kan tó yẹ pé kò ní lọ títí ààyè sì wà láti padà ibẹ̀ ni reunion ti ń jáde pé àwọn people yìí wọ́n ti sanra wọn aláwọn cases bẹ́ẹ̀ tẹ́ pé bóyá láti secondary school lọ ti ń fẹ́ra wọn by virtue pé wọ́n máa lọ university but wọ́n á sì wára wọn kàn wọ́n á ṣèdè padà fẹ́ra nítorí ètò Ọlọ́run ni fún wọn o get but in that process tó bá yẹ pé ọ̀rẹ́ ẹ̀ ti fẹ́ ó máa ṣe lára pé ẹni tí mo ti fẹ́ tọ́rẹ́ mi dẹ̀ mọ̀ pé à ń fẹ́ ra school gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ó lè má torí kinní yẹn ó lè má torí ẹ̀ fẹ́ so tó bá jẹ́ wọ ni tó bá jẹ́ wájú ọ̀pọ̀ rẹ̀ tó bá jẹ́ pé mi kò lè dùn kò lè dùn kí nìdí o because máa wò pé Ọlọ́run ní ká ní fẹ́ ra ni kò lè dùn mí. báwo ló ṣe máa rí lára tiyín tí ẹ bá ń wárú ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ̀ pé irú ọkọ wọn ẹ ti fẹ́ ra rí báwo ni o ṣe fi òpẹ́ ṣe máa bára yín sọ̀rọ̀ relate. relationship yẹn á tún fi tight dáadáa ni ó máa close dáadáa. aláìtàláì súnmọ́ bí láìla zilawa rat poison ló fi ń ṣeré. okay. o understand rat poison oògùn eku because ọ̀rẹ́ yẹn ò lè trust yẹ láyé kí ló dé ẹ lè ṣọ̀rẹ́ mọ́ màá jẹ́ ìwọ ọ̀rẹ́ mi. ó sọ pé relationship yẹn máa tight ní wàá máa pè normal pé okay as per Yorùbá ọmọ ọkọ ọ̀rẹ́ wa bọ̀dà náà là á pè wọn àlárúkọ mọ́ bó tiẹ̀ jẹ́ ni téèyàn ti mọ̀ ti pẹ́ tó bá ti di pé wọ́n ti di lọ́kọ láya ní legal bọ̀dà náà ni irú ẹni yẹn ṣọmọ kó ò ní lẹ́tọ̀ọ́ àti pè ń bọ̀dà á ṣèwọ náà lára. nítorí ọ̀rẹ́ mi mo lè pè ń bọ̀dà. wàá pè ń bọ̀dà tọ́lẹ̀ nígbà tí wọ́n bẹ̀ máa pè ń bọ̀dà tí ó bá yẹ fẹ́ sílẹ̀ wàá pè lórúkọ àti gbà yẹn á tún máa fọwọ́ gbé ilẹ̀kẹ̀ ó pé kùjọ mẹ́ta máa ìwọ dẹ̀ ṣe wá ṣe mí bí ọdẹ mọ̀ kí ìwọ ni mo love ìwọ ni mo like. tó sì lè sọrú nǹkan bẹ́ẹ̀ fún mi mọ́ ṣe. ó ibẹ̀ náà ló ti ń bọ̀ because tẹ bá continue láti máa ṣọ̀rẹ́ ayé ọkùnrin lọkùnrin wà àgbàrá òjò òun ò lóhùn ò ní léwu onílé gangan ni ò ní gbà fún ọkùnrin olóhùn ò fọmọ ìyá kò lóhùn ò fẹ́ yá àtọ ọmọ gan papọ̀ àwọn méjèèjì ló máa fúnra wọn bẹ̀ because láyé òde òní ntọ́kùnrin ṣe tó máa mú jẹ tó máa fún láṣẹ pé orí ẹ pé o tàtẹ gbogbo ẹ o dábẹ̀rù obìnrin àfi bóyá ẹni tó bá tún jẹ́ ẹ̀jẹ̀ tó bá súnmọ́ tó bá ti ẹ̀dẹ̀ tún wá sọ fọ́ rẹ̀ irú ọ̀rẹ́ yẹn lókun tó máa fi bù ní ẹ pé ìwọ tó fẹ́ gbọ́n tó fábùrò ọ̀gá kò tiẹ̀ sẹ́ irú ọ̀rẹ́ yẹn gan ọ̀dẹ̀ ní trust tiẹ̀ pẹ̀lú boyfriend tiẹ̀ àbọ̀kọ tiẹ̀ in tí ò fi lẹ́tọ̀ọ́ ni ẹ̀ because ó máa da relationship yẹn rú ìwọ ò rò bẹ́ẹ̀. mi ò rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ so kò lẹ́tọ̀ọ́ àbí. kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa fẹ́ ni ọ̀rẹ́ èèyàn ẹni tó ti fẹ́ rí nítorí irú ẹ̀ ṣẹlẹ̀ bí mo ṣe sọ yìí ó ṣẹlẹ̀ lóòótọ́ bọ̀dá ẹ̀ ṣáà ní lálàlà àti ìlò máa fẹ́ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ni mo ti fẹ́ rí báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn irú nǹkan tí mo ń sọ yìí lóòótọ́ ó ti ṣẹlẹ̀ rí tó yẹ pé mo dẹ̀ gbọ́ sẹ́jọ́ gbogbo àti ẹ̀ ládàá sí gbà yẹn fílẹ̀ àlóní tóun rí ìwọ orí ló ṣe fẹ́ ó ní láíláísẹ̀ ọ̀rẹ́ òun ni òun ò lè gbà kó fẹ́ ẹni tóun ti fẹ́ rí ibẹ̀ láwa o. bọ̀ tá a bá wá ní káwọ́ báyìí ok ká sọ pé ọ̀rẹ́ méjì wà bóyá ọ̀rẹ́ kan travel so bóyá boyfriend ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ so kó mọ̀ wá fẹ́ mọ́ kó jẹ́ pé ọkùnrin yẹn náà bóyá òun náà travel ni
kó wá jọ pàdé ara wọn pẹ̀lú ọ̀rẹ́ mi tó wà lọ́hùn. So ìgbà tó máa pàdé ara wọn kó jẹ́ pé wọ́n fẹ́ ra wọn. Later at the end of the day kí ọ̀rẹ́ tó ti fẹ́ bọ̀bọ̀ rí kó wá padà rí wọn. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ kò ní fẹ́? Á sọ pé nítorí pé àwọn ti fẹ́ rí o, ọ̀rẹ́ òun ti fẹ́ ní rí ò ní lè fẹ́ wà bí. Tó bá ti fẹ́ra wọn sílé ó yàtọ̀. Ọ̀rọ̀ tó ń sọ ìsìn bá gbọ́yé ká ní bí mo ṣe fẹ́ kábíyèsí nísìn. Èmi wá travel àfẹ́ra mọ́. Mo wá lọ sílùú ibòmí mo ti wá lọ́kọ. Mo wá discover pé ọkọ tí mo fẹ́ yẹn ó padà jọ́rẹ̀ kábíyèsí àbí ó possible dáadáa because àti oníkálùkù Ọlọ́run ti ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀. In tí mo sọ ni pé ọ̀rẹ́ tó mọ̀ pé ẹ̀ ń fẹ́ ra yín nígbà tẹ́ ń fẹ́ ra yín ṣé mo pé bí mo ṣe travel yẹn ẹnìyẹn náà àṣẹbẹ̀rẹ̀ gbé ayé tuntun ni ó normal wàá sọ àwọn past ẹ̀ fún kóun náà má bàa lọ máa gbọ́ àwọn kọ̀ọ̀kan ta kó má wò pé o ti pààrọ̀ fóun rí pé mo fẹ́ nìkan báyìí rí o in fact ti máa rántí gbà ibi báyìí ló ti ń ṣiṣẹ́ ń gbà ibi báyìí òun náà lè máa wò because ó lè jẹ́ pé ìgbà táwọn méjèèjì ń ṣọ̀rẹ́ ọ̀tọ̀ níbi tí ìyẹn ti ń ṣiṣẹ́ kókò dárúkọ fún àwọn náà lè ní àwọn dẹ̀ lọ́rẹ̀ kan tó ń jẹ ní báyìí o àbí kò tiẹ̀ máa rántí ọdẹ mọ̀ pé àwọn ọkùnrin bọ́n bá ń jẹ́ akínílé usually Túndé lọ́ máa ń fàwọn obìnrin so tó wọ̀ bá kọ̀ lọ́ sọ pé Túndé àwọn èèyàn aláwọ̀ ọbẹ̀ ẹ̀ mọ̀ tó bá dádúgbò ẹ̀ tó bá béèrè Túndé wọn á náà mọ̀ àfi tó bá jù pé àbùdá kan gíga dúdú báyìí tí wọn lára wọn ni Akin nìkan ló wà bẹ́ẹ̀ ó rí báyìí àwọn èèyàn á tún sọ fún ẹ pé ó rí báyìí ó rí báyìí Akin ní ẹ̀dẹ̀ wá sọ pé ṣọmọ pé kò ṣe gbogbo èèyàn ló máa ṣàlàyé fún pé Túndé díẹ̀ nínú àwọn èèyàn ló máa sọ pé ẹ má bínú Túndé lèmi mọ̀ wọ́n sí ilé wọn nìyẹn o get so in that case ó lè máa mọ̀ pé bóyá Lateef ni ó ń jẹ́ tẹ́lẹ̀ pé òun ò mọ̀ sí Lateef ó lè mọ̀ sí Oṣù kí n má dárúkọ Oṣù tó bá wá padà pàdé àti fẹ́ra you understand ìgbà yẹn ọ̀rọ̀ yẹn dùn because àti wọ́n pé wọ́n ní o rántí ẹnìkan tí mo sọ fẹ́ pé mo ti fẹ́ rí tí mo pè ní Lateef wọ́n ní aṣọ òun ni Oṣù lèmi mọ̀ sí òun ni because a ti fẹ́ra wa níṣu lọ́kà kó ṣe pé mo mọ̀ pé wọ́n ń ṣe ọ̀rẹ́ wọléwọ̀de bí kò máa wá boyfriend yẹn lọlé àwọn ọ̀rẹ́ ẹ̀. ìyá àfẹ́ dúró náà bí nǹkan tí àwọn èèyàn fi ṣọwọ́ sí wa lórí Facebook àwọn question tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo eléyìí báyìí kí ni ọkùnrin tó ń pé òun àti girlfriend ẹ̀ tán jọ wà pọ̀ tó ń pé each time tán bá ti jọ wà pọ̀ báyìí ó máa ń nà kò kí ń treat ẹ̀ dáadáa tó tó ń pé àtà ìgbà tó bá nà yẹn ọ̀rẹ́ boyfriend ẹ̀ yẹn ló máa pè tó máa ní ẹ̀ ló lágbájá tó ti nà mí ó tó ti gbé ìṣe ẹ̀dẹ́ o tó yẹ pé tó bá ti lọ bá ọ̀rẹ́ boyfriend ẹ̀ yẹn ló máa console ẹ̀ ló bá ṣáà calm ẹ̀ down ló máa ṣe gbogbo ẹ̀ tó yẹ pé àti bẹ̀ ó wọ́n create interest àwọn méjèèjì wọ́n like ara wọn so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ọkùnrin yẹn gangan fún ara ẹ̀ kọ́ ló fọwọ́ ara ẹ̀ ti irú nǹkan bẹ́ẹ̀ irú situation bẹ́ẹ̀ yẹn kí lẹ rí sí.